Ẹ káàsán sà. ẹ jọ̀ọ́ bá wa fi ẹsẹ̀ orúkọ yín fún wa àwọn pàtàkì jùlọ kẹ́ ṣàlàyé bísínẹ́sì ẹyin lẹ́ǹtà báwo ni tọ́nà àti kọ́sítọ́mà and kí ni ọ̀nà wo lẹ gbé àwọn challenges wà lórí bẹ́ẹ̀ tí ó ya ẹyin bẹ́ẹ̀ tí ó tà ẹ jọ̀ọ́ bá wa. Orúkọ mi ni Modinat ní Ọ̀bàdà market nípòdò Ìkẹjà Modis egg. Nínú ọjà nípa òwò ẹyin táǹtà yìí ká ní láti 600 naira nígbà yẹn tẹ́pẹ́ mi gbọ́njú ìgbà tí ìyá mi ń tà tó máa wá ń supply wa 600 500 naira. Ó kàn di pé ó bẹ̀rẹ̀ sí wọ́n ó wọ 900 1000 bàbá ń bá rí ẹ̀ gbà tó máa yá ó wọ 2000 naira. Ìsìn at as now à ń tà ní 2007 2008 ta dẹ̀ ń pray pé kó dẹ̀ ṣì wálẹ̀. Tá bá béèrè lọ́wọ́ wọn tó ń supply wa pé kí ló dé wọ́n máa ní feed tí wọ́n jù kọ́ tó ń sọ nìyẹn. Kí ló mú tí feed fi ń wọ́n ọ̀nà import ẹ̀ ni. Ṣé oúnjẹ àwọn ẹdìyẹ tó wà ní bíbá yìí kò ṣe àwọn ẹdìyẹ wọn ò lè máa jẹ ni tó máa fi supply wọ́n ní wọn ò lè jẹ́ wọn ò lè fi supply dáadáa. And again bí tọ́jà yìí ṣe wà yìí tá a bá san owó lẹ̀ for now a lè rọ́jà gbà. Tá a bá book 200 crate agbára la máa fi rí 100 ọmọ náà máa fún wa ní èyí tó kù bí a weekend. Tá a bá ti san owó a lè rọ́jà gbà. A ní rọ́jà gbà. À ń bẹ̀ àwọn ìjọba wa kó bá wa wá nǹkan ṣe sí i tí kíní owó iye tá à ń rẹ ẹyin kó padà wá sílẹ̀ at least bí i 1000 naira àbí 12 kó padà sílẹ̀ bẹ́ẹ̀ káwọn ìjọba wa kó ràn wá lọ́wọ́ ká rí àtúnṣe níbẹ̀. And profitable tó wà nínú ọjà ẹyin yìí alihamdulilayi torí ọjà yìí turnover ni. Ibi tá a bá ti ń rí 1 naira 2 naira tá a ti fi gbogbo ọwọ́ jẹun alihamdulilayi kọ́lọ́n ti fi àlùbáríkà sí i a jẹ́ nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. àwọn complain rice ẹ̀rí pé bóyá àwọn kọ́sítọ́mà yín bóyá anytime tó bá wá ra ìgbà tẹ́ bá sọ fún ọ pé ọjà ti lọ sókè báwo ni reaction ti máa ń ṣé wọ́n máa ń gbà bẹ́ẹ̀ ni àbí bí wọ́n máa ń tó máa ń bàjẹ́ lára wọn. Wọn ò ní choice náà but wọ́n máa ṣe complain àwọn náà máa sọ fún wọn pé wọ́n fowó kun ni débi pé wọn ò lè ta 100 naira mọ́ àwọn míì tó ń ta oúnjẹ àwọn ẹlẹ́gùrò gan wọn ò ta ẹgùrò 200 naira mọ́ ẹgùrò is now 300 naira. A máa sọ fún wọn pé wọ́n fowó kun ni kò ń ṣe fault tiwa náà Ọlọ́run á bá yín tà wọ́n dẹ̀ máa rà á. Tó bá dẹ̀ ti fún wa notice níbi tá a ti ń gbà àwọn náà máa sọ fún wọn pé next week o a máa tún fi 100 naira sí o ẹ bá wa gbà bẹ́ẹ̀ ni o wọn ò ní choice gbà tá a bá ti sọ fún wọn. Orúkọ mi ni Modinat Abiodun Modis egg ní Ọ̀bàdà market Ìpodò Ìkẹjà Lagos. Ọlọ́run ló nà pẹ́ God bless you too.